Ẹ káàbọ̀ sí kíláàsì apá kẹta. Ní òní, ohun tí a fẹ́ máa bára sọ̀rọ̀ ní lórí òun ni a pè ní literature. Ṣáájú ká tó mọ̀ lọ, ẹ jẹ́ kí a bira wa gẹ́gẹ́ bí àwọn òyìnbó kan ṣe gbà wípé kò sí ohun tó ń jẹ́ literature nínú èdè Yorùbá. Ǹjẹ́ sóòótọ́ ni gbólóhùn yìí rí? Ẹ jẹ́ ká bira wa ní ìrìn bẹ́ẹ̀. Tí a bá wò dáadáa, a rí pé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní kí àgbàdo tó dé, kíní kan ni adìrẹ ń jẹ. Kí àwọn òyìnbó tó gbé ìmọ̀ mọ̀ọ́kọ-mọ̀ọ́kà ni a rí pé àwọn ilẹ̀ adúláwọ̀ lápapọ̀, pàápàá ìran Yorùbá, wọ́n ti ní literature titi wọn. Fún ìdí èyí, ẹ jẹ́ ká wò kí la lè pè ní literature gangan. Ní ṣókí, oríṣi onímọ̀ ló ti fún literature ní oríkì oríṣiríṣi. Àmọ́ ohun tí a lè sọ pé à ń pè ní literature ní èdè Yorùbá, òun ni ìmọ̀ tó ń fi ìgbésí ayé, àṣà, ìṣe, iṣẹ́, ẹ̀sìn, àwùjọ kan tàbí ẹ̀yà kan tó fi hàn wá. Ohun tí à ń pè ní literature nìyẹn. Tá a bá tún wò lọ́nà mìíràn, a lè sọ pé ọmọ inú àwùjọ ni literature, nítorí pé inú àwùjọ ló ń gbé, àwùjọ ló bí, àwùjọ ló ní, àwùjọ ló ti ń dàgbà. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú àwùjọ kan láàrin ẹ̀yà kan àbí èdè kan, òun ni literature máa ń ṣe kíni, òun ni máa ń tì síta. Oríṣi méjì ni literature yìí ló pín sí nínú èdè Yorùbá. A ní literature alohùn, a sì ní literature àpilẹ̀kọ. Literature alohùn yìí òun ni a lè pè ní literature àbáláyé, èyí tó jẹ́ pé a bá láti ọ̀dọ̀ àwọn baba ńlá wa ni. Inú ọpọlọ wọn ló máa ń wà, wọn kì í kọ sílẹ̀. Ojú agbo ló dẹ̀ ti máa ń ṣe kíni, ló ti máa ń wáyé. Literature àpilẹ̀kọ òun ni a lè pè ní literature tí ó bẹ̀rẹ̀ nígbà tí àwọn òyìnbó wa tí wọ́n ṣe kíni, tán dé, tán kó ìmọ̀ mọ̀ọ́kọ-mọ̀ọ́kà wá. Ìgbà yẹn ni literature àpilẹ̀kọ ló tó bẹ̀rẹ̀ nínú èdè Yorùbá. Tí a bá wò àwọn literature yìí, ó ní àwọn ẹ̀yà tó wà ní abẹ́ ọ̀kọ̀ọ̀kan wọn. Bí àpẹẹrẹ, ọ̀nà mẹ́ta péré iná ni literature ló pín sí. Àwọn náà ni eré oníṣe, ewì àti ìtàn àròsọ. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà wọ́n ní ẹ̀ka ọ̀jọ̀kan ní ìsọ̀rí kọ̀ọ̀kan, àmọ́ mẹ́ta péré tí a pín literature sí náà nìyẹn: eré oníṣe, ewì àti ìtàn àròsọ. Bó ṣe wà ní abẹ́ literature alohùn, bẹ́ẹ̀ náà ló wà lábẹ́ literature àpilẹ̀kọ, tó jẹ́ pé nǹkan kan náà ló wà níbi bẹ̀. Ẹ wá jẹ́ ká wò, ǹjẹ́ kí ni literature yìí wà fún? Ìwúlò wo ni literature ní? Àbí ó kàn wà lásán ni? Tá bá wò dáadáa, kò rí bẹ́ẹ̀. Ìwúlò literature ní oríṣiríṣi. Lára àwọn ìwúlò tí literature máa ń fún wa ni pé ó máa ń kọ́ni lọ́gbọ́n àti ẹ̀kọ́. Ohun téèyàn ò mọ̀, ó máa ń kọ́ wa. Ṣáájú sí, literature máa ń tún tú àṣírí ohun tó ń lọ láwùjọ síta. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ nísìnyí, ẹ̀rí coronavirus tí gbogbo wa wà ń bẹ̀ yìí, àwọn èèyàn ti kọ ewì lóríṣiríṣi nípa rẹ̀, àwọn èèyàn ti kọrin nípa rẹ̀, àwọn èèyàn ti ṣe fọ́nrán nípa rẹ̀ lóríṣiríṣi. Literature ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn. Wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ohun tí a ṣe kíni o, ohun tí a ò mọ̀. Literature a tún máa ń lo literature láti kìlọ̀ ìwà. Bóyá ìwà àbàjẹ́ ni o. Nígbà tí a wà nílé ìwé, ọ̀gá kan máa ń kọrin, á ní obìnrin tó bá ṣe ṣìnà, àwọn eléégún aláré wọ́n wá ṣe, wọ́n á ní nàmí náà o, bí mo ní bàbá bí ní bàbá. Ìyẹn ni pé wọ́n fi ń tú àṣírí ìwà tí ń lọ, ìkìlọ̀, wọ́n fi ń kìlọ̀ fún wa. Kí ni n ó fò lè ṣe láyé tí mo wá? Kí ni n ó fò lè ṣe láyé tí mo wá? Ayé tí mo wá kàkà kíjà lè máa kúkú dẹrú. Kí ni n ó fò lè ṣe láyé tí mo wá? Ara ìwúlò literature. Wọ́n fi ń kìlọ̀ fún wa pé bọ́ọ̀ bẹ́ẹ̀ jalè, ohun tí ó gbẹ̀yìn rẹ̀ kò ní ṣe kíni o, kò ní dáa. Ẹni bá jalè á délé ẹjọ́, ẹni bá jalè á délé ẹjọ́. So gbogbo àwọn nǹkan yìí wọ́n fi ń ṣe kíni o, wọ́n fi ń kìlọ̀ ìwà àbàjẹ́ fún wa ni. Tá bá tún wò síwájú, literature dà gẹ́gẹ́ bí ilé ìṣúra àwọn ìṣẹ̀ǹbáyé. Gbogbo àwọn nǹkan tí àwọn bàbá wa tá bá lọ́wọ́ wọn, à ń bá nínú literature, à ń mọ̀ látàrí literature. Ẹ bá wò ọ̀gbẹ́ni D.O. Fágúnwà,
tán fi kú wọn ò pẹ́ láyé tó bẹ́ẹ̀ àmọ́ ìwé márààrún tí wọ́n kọ dònídọ̀la àyàn sì ń kà. Lítírésọ̀ ló fún wa láǹfààní àti mọ gbogbo nǹkan yìí. Àṣà wa tó ti parẹ́ tá a mọ̀ àtàrí kíkọ sílẹ̀ a bá wo ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé CL Adéoyè nínú ìwé rẹ̀ àṣà àti ìṣe tẹ́lómi bá ń kà àwọn nǹkan tá a mọ̀ pé ó ti ń bẹ nínú àwùjọ Yorùbá náà ló wà nínú lítírésọ̀ yẹn tó jẹ́ pé wọ́n ti ṣe ní ọ̀ṣọ́ síbẹ̀. Ó jẹ́ bí ilé ìṣẹ̀ǹbáyé ilé ìṣúra àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé fún wa. A tún máa ń fi lítírésọ̀ mọ̀ nípa ẹ̀sìn àwọn Yorùbá. Ẹ̀sìn Ọbàtálá ni, Ògún ni, Ọya ni, kíní kan ni, inú lítírésọ̀ ló ti mọ̀. Kí a oríkì òòṣà yìí ni o, oríkì eégún yìí ni o, oríkì Ọbàtálá ni, oríkì inú lítírésọ̀ Yorùbá ibẹ̀ ni wà á ti kí ni o, ibẹ̀ ni wà á ti mọ̀. Lítírésọ̀ máa ń kọ́ wa nípa ẹ̀sìn àbáláyé àwọn bàbá wa. Lítírésọ̀ tún máa ń ṣe kí ni o, ó tún máa ń kọ́ wa ní ẹwà èdè. Ó máa ń kọ́ wa ní ẹwà èdè Yorùbá. Fún àpẹẹrẹ nísìnyí tí wọ́n bá sọ pé mo ra dòdò, mo jẹ dòdò, mo tún fọwọ́ dòdò náà mo ní dòdò ní dòdò. Gbogbo àwọn nǹkan yẹn àwọn ọ̀nà èdè yẹn inú lítírésọ̀ Yorùbá ni máa ń pọ̀ sí. Tí a bá ń kàwé ẹ rí i pé àkànlèdò máa ń pọ̀ nínú lítírésọ̀ èdè Yorùbá. So ẹ máa ń pọ̀ nínú lítírésọ̀ èdè Yorùbá. Tá bá tó wò dá a bá wo àwọn orin wa náà bí ká sọ pé ojúmọ́ máa gbọ́ poroporo dó sọ̀wọ̀sọ̀ kọ̀ǹkọ̀sọ̀. Àfàìmọ̀ káwọ́ mọ́sùn níbi àfàìmọ̀. Gbogbo àwọn kan yìí ọmọ tí ò bá gbọ́ rí yóò mọ̀ rò pé bóyá à ń pọ̀fọ̀ ni. Ṣùgbọ́n lítírésọ̀ lásán ni ọ̀rọ̀ lásán náà ni à ń sọ. A tún máa ń fi lítírésọ̀ pe àkíyèsí. Àwọn fi lítírésọ̀ pe àkíyèsí. Àwọn tó bá ń lọ láwùjọ ń fi pe àkíyèsí. Wọ́n máa ń fi lítírésọ̀ yíyàn. Wọ́n máa ń fi lítírésọ̀ yíyàn. Ẹni bá ṣe nǹkan tó dáa pé ẹni bá fúnni lẹ́yìn ó yẹ kó joyin. Ẹni tó bá fúnni lẹ́yìn ó yẹ kó gbàyìn. Nígbà kan mo dúpẹ́ lọ́wọ́ lágbájá, mo dúpẹ́ lọ́wọ́ tàmẹ̀dò. Inú lítírésọ̀ iná ni a ti rí. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú lára ìwúlò tí lítírésọ̀ ń ṣe fún wa. Lítírésọ̀ á tún jẹ́ kí a mọ̀ nípa àwọn nǹkan tó ti kọjá. Àti sọ sáájú pé ó jẹ́ bí ilé ìṣúra. Ìtàn Ẹfúnṣetán Aníwúrà ọmọ mélòó ló bá láyé nù wa? Lítírésọ̀ ló jẹ́ ká mọ̀. Ìtàn Lísàbí Àkàlà Àgbò títí ilẹ̀ Èkìtì ta ló mọ̀ nù wa? So lítírésọ̀ ló jẹ́ ká mọ̀ àti gbogbo àwọn tó ti ṣẹ̀ kọjá lọ nílẹ̀ Yorùbá wa. Lítírésọ̀ ló jẹ́ ká sí kíni ló jẹ́ ká mọ̀ gbogbo àwọn ìtàn wọ̀nyí. So lítírésọ̀ máa ń sọ kíni máa ń sọ ìtàn fún wa. Now mo ti wá sọ fún wa ṣáájú mo ní oríṣi ẹ̀yà lítírésọ̀ méjì ló wà. Lítírésọ̀ àpilẹ̀kọ àti lítírésọ̀ àlòhùn. Mo dẹ̀ ti fún wa ní oríkì méjèèjì. Ẹ jẹ́ ká wá wo ìyàtọ̀ tó wà láàrin lítírésọ̀ àlòhùn àti lítírésọ̀ àpilẹ̀kọ. Alákọ̀ọ́kọ́ tó wà ńbẹ̀ ni pé lítírésọ̀ àlòhùn inú ọpọlọ ló máa ń wà. A kì í kọ sílẹ̀. Inú ọpọlọ ló ti ń jáde. Ìdí nìyí tí wọ́n fi ń pè ní lítírésọ̀ àtẹnudẹ́nu. Láti ìran kan dé kejì náà ni wọ́n ti ṣe kíni náà ti fi kalẹ̀ fún wa. Tá bá wo lítírésọ̀ àpilẹ̀kọ tẹ̀ á rí pé kíkọ ni òun máa ń wà. Òun ni lítírésọ̀ tí a máa ń ṣe kíni tí a máa ń kọ sílẹ̀. Ó bẹ̀rẹ̀ nígbà tí ìmọ̀ mọ̀ọ́kọ mọ̀ọ́kà tó dáyé. Síwájú sí ìyàtọ̀ tó tún wà ńbẹ̀ ni pé lítírésọ̀ àlòhùn ojú agbo ló ti máa ń wáyé. Abẹ́ẹ̀gẹ́ ọdán ni, agboolé ni, ẹ̀rí àlọ́ pípa bí agboolé kan náà ara kóra ń jọ tẹ́mọ̀ pa lọ. So ojú agbo ló ti máa ń wáyé. Àmọ́ lítírésọ̀ inú ìwé la máa ń kọ sí kì í wáyé lójú agbo. Ìyẹn ni pé a máa ń ní ìmọ̀lára nínú lítírésọ̀ àlòhùn ju lítírésọ̀ àpilẹ̀kọ lọ. Gbogbo bí àwọn èrò òǹran bá ti ń pàtẹ́wọ́ sí tí wọ́n ti ń ṣe òun ni ó mọ̀ fún akéwì àbí olùṣeré ní ìwúrí àti tún lè ṣe bẹ́ẹ̀ síwájú sí. Àmọ́ lítírésọ̀ àpilẹ̀kọ inú ìwé lásán ni a máa ń kọ òun sí. Ìyàtọ̀ mìíràn tó tún wà ńbẹ̀ ni pé ìkọsẹ́ máa ń wà nínú lítírésọ̀ àlòhùn ṣùgbọ́n kì í sí ìkọsẹ́ nínú lítírésọ̀ àpilẹ̀kọ.
àárí ọmọ tó bá fẹ́ kọ́ iṣẹ́ ìlú nísìn wọn ò kọ́ mọ kóòlù fún yọmọ kó lọ́wọ́ ni tó bá yá wọn ò gbé omi lé fún yọmọ sọ omi lé kókó ńkóló tó bá yá wọn ò sì lù kékeré fún tí ọmọ lù tó bá yá wọn gbé ìlú ńlá fún tó ń náà di pé yọmọ lù kó tó di pé yọ gba òmìnira. Àmọ́ nínú lítírésọ̀ àpilẹ̀kọ kò sí ìkọsẹ̀ ńbẹ̀ tó bá ti lẹ́bùn tó ṣe láròjinlẹ̀ tó lè kọ́ nǹkan o lè bẹ̀rẹ̀ sí ní máa ṣe kíni o sí ní máa kọ ìwé lọ. So tá a bá tún tẹ̀síwájú nínú ìyàtọ̀ tó wà láàrin lítírésọ̀ àlòhùn àti lítírésọ̀ àpilẹ̀kọ ni pé lítírésọ̀ àpilẹ̀kọ ó máa ń tàn ká ju lítírésọ̀ àlòhùn lọ. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ní D.O. Fágúnwà ìwé wọn márààrún wọ́n ti sọ sí èdè òyìnbó tá a mọ̀ sí Gẹ̀ẹ́sì, wọ́n ṣe ní èdè Faransé, wọ́n ṣe ní èdè Lárúbáwá. Lítírésọ̀ àpilẹ̀kọ ló fún wa ní àǹfààní àti ṣe eléyìí tí ò sí nínú tí kò sí àǹfààní rẹ̀ nínú lítírésọ̀ àlòhùn. tó bá sọ pé ìwọ o fẹ́ ṣe fọ́nrán nísìn àwọn ará Amẹ́ríkà náà ṣe fọ́nrán, àwọn ará Libya náà ṣe fọ́nrán, nílùú India wọ́n ṣe fọ́nrán, àmọ́ tó bá kọ nǹkan bí wọ́n ṣe ń kà ní Nàìjíríà yìí ni wọ́n mọ̀ ká lókè òkun, ni wọ́n mọ̀ ká ní gbogbo ibikíbi tó bá dé kò síbi tí wọ́n ti lè kà àjàjà nígbà táyé ti lu jára wọn yìí. So lítírésọ̀ àpilẹ̀kọ fún wa ní àǹfààní yẹn. Tí a bá tún tẹ̀síwájú àtúntẹ̀ àbí àtúnṣe máa ń wáyé nínú lítírésọ̀ àpilẹ̀kọ. Bóyá òǹkọ̀wé ti kọ̀wé kan nísìnyí ó wá ti tún kọjá lọ wọ́n ní wọ́n ti tún tẹ̀. Gbogbo ìwé àwọn Adébáyọ̀ Fálétí ni àwọn ìwé wọn ní gbogbo àwọn ìwé àwọn D.O. Fágúnwà wọ́n tún tẹ̀ nítorí pé Yorùbá tá ń lò láyé ìjọ yẹn kò papọ̀ sí èyí tá ń lò láyé ìsìn. Ìdí nìyẹn tí wọ́n fi tún wọn tẹ̀ sí Yorùbá ìgbàlódé tí wọ́n sì lo àwọn àkọ́tọ̀ ìgbàlódé fún àwọn ìwé wọ̀nyẹn. Àmọ́ nínú lítírésọ̀ àlòhùn eléyìí kì í sí àǹfààní fún. O ò lè ṣe fọ́nrán kan nísìnyí kó tún sọ pé o tún fẹ́ tún ṣe, kó tún sọ pé o tún fẹ́ tún ṣe, kó tún sọ pé o tún fẹ́ tún ṣe. Àwọn ọ̀rọ̀ náà kò ní ṣe kíni o kò ní papọ̀ mọ́ra wọn tán dáadáa. Fún ìdí èyí ìyàtọ̀ tó tún wà láàrin lítírésọ̀ àlòhùn àti àpilẹ̀kọ ni. Tá bá tún wò lítírésọ̀ àlòhùn àti lítírésọ̀ àpilẹ̀kọ, lítírésọ̀ àlòhùn jẹ́ lítírésọ̀ tó jẹ́ pé ó máa ń fi ìmọ̀lára hàn. Ó máa ń ṣe kíni o ó máa ń fi ìmọ̀lára ojúkojú máa ń wà láàrin akéwì àti àwọn èrò ìwòran. Akéwì ọmọ bí àwọn ìwòran bá ń gbádùn rẹ̀ àbí wọn ò ṣe kíni o wọn ò gbádùn rẹ̀. Eléyìí tí kì í sí àǹfààní rẹ̀ nínú lítírésọ̀ àpilẹ̀kọ. Tá bá wá wò ǹjẹ́ ìjọra wà láàrin lítírésọ̀ méjèèjì? Bẹ́ẹ̀ ni ìjọra wà láàrin méjèèjì. Àwọn ìjọra tó wà níbẹ̀ ni pé àkọ́kọ́ ná lítírésọ̀ ní méjèèjì náà ni wọ́n ń gbé jáde láti kọ́ wa lẹ́kọ̀ọ́. Méjèèjì náà ń gbé jáde láti kọ́ wa ní ọgbọ́n. Méjèèjì ló ní eré oníṣe, ló ní ìtàn àròsọ, ló dẹ̀ ní ewì. Méjèèjì ló máa ń ní kókó tó máa ń dálé lórí. O lè kàn ná mú báírò nísìnyí kó lọ́ọ́ fẹ́ máa kọ ìwé kó mú gègé lẹ́kọ̀ọ́ máa kọ ìwé, yóò ní kókó kan tó wà lọ́kàn rẹ tó fẹ́ gbé jáde. Méjèèjì ló máa ń ní kókó, méjèèjì ló máa ń ní òǹwòran àbí olùgbọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn olùgbọ́ yìí àti òǹwòran yìí bí wọ́n ṣe máa ń wà síra wọn ìmọ̀ ń yàtọ̀. Ibi tí a dùn ní òní fún kíláàsì Yorùbá apá kẹta ni. Ṣáájú ká tó mọ̀ lọ ẹ jẹ́ kí a wo àwọn kókó tí a ti gbé yẹ̀wò lẹ́ẹ̀kan sí. A ní lítírésọ̀ ní ìmọ̀ tó ń sọ fún wa nípa àṣà, ìṣe, iṣẹ́, ìṣesí, ìhùwàsí, ẹ̀sìn àwọn ẹ̀yà kan tàbí àwùjọ kan. A tún sọ fún wa pé lítírésọ̀ jẹ́ ọmọ inú àwùjọ nítorí àwùjọ ló ní, àwùjọ ló bí, àwùjọ ló ń gbé, ibẹ̀ ló sì ń ṣe kíni, ibẹ̀ ni ó dàgbà sí. A sọ fún wa ní lítírésọ̀ pín sí ọ̀nà mẹ́ta. Àwọn náà ni eré oníṣe, ìtàn àròsọ àti ewì. Àwa sọ fún wa pé ìyàtọ̀ wà láàrin lítírésọ̀ a sọ fún wa pé a tún ní lítírésọ̀ àlòhùn àti lítírésọ̀ àpilẹ̀kọ. Lítírésọ̀ àlòhùn ni lítírésọ̀ tó máa ń wà nínú ọpọlọ wa èyí tí a máa ń gbé jáde lẹ́nu.
nígbà tí lítírésọ̀ àpilẹ̀kọ jẹ́ èyí tí a ń kọ kalẹ̀ sínú ìwé. A tún sọ àwọn ìyàtọ̀ tó wà láàrin lítírésọ̀ àlohùn àti lítírésọ̀ àpilẹ̀kọ fún wa. Lára wọn la sọ pé ìmọ̀ sí ọpọlọ àti ká kọ kalẹ̀, títànká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a kà fúnra wa. Ibi tí a gbé dúró ní fún ìbéèrè, àríwísí, àríwòye, àkíyèsí àti ìmọ̀ràn yín. Ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní orí àtàgbà yìí tàbí kí ẹ pè wá sí orí nọ́mbà wa yìí 08147675392. Ẹ má gbàgbé láti fẹ́ràn àti láti tẹ fọ́nrán yìí síwájú sí. Ire o.